àwọn ohun tó yẹ kó o mọ̀ rẹ́ o nípa Bùnmi omijé ojú mi tó dolóògbé. Òru àná ọjọ́ 13 oṣù kínní ọdún 2026 ní ìròyìn gbòde kan pé Bùnmi Akínàánú Adéoyè ti jáde láyé o. àwọn ohun tó yẹ kó o mọ̀ nípa rẹ̀ rè súnmọ́ bí ẹ̀ wá gbọ́. oṣù kọkànlá ọdún 1979 ni wọ́n bí sílùú Èkó. èyí jẹ́ kọ́kọ́. ilé ìfowópamọ́ ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di olórin ẹ̀mí. ó jẹ́ kejì. ẹlẹ́ẹ̀kẹta lára àwọn orin tó sọ olóògbé náà di gbajúmọ̀ ní omijé ojú mi àti má sunkún mọ́. ẹlẹ́ẹ̀kẹrin ó ṣe àìsàn fún ìgbà púpọ̀ kó tó di pé ọlọ́jọ́ dé o. àwọn tó yẹ kó o mọ̀ rẹ́ o nípa omijé ojú mi tó jáde láyé. ìròyìn ẹjọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ kàn nìyí. ẹ máa pẹ́ ká o. ẹ máa fẹ̀rù ń gbà yín sábàlá àríwísí. ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo